ẹ bá mi wá ewé àjẹ́ òbàlé tá à ń pè léwé afẹ́ lóru. Ewé àjẹ́ òbàlé tá à ń pè léwé afẹ́ lóru. Tó bá ṣe wípé obìnrin ló fẹ́ ṣiṣẹ́ yìí, kó bá mi já méje tí ò lúwo lára. Tó bá ṣe wípé ọkùnrin ni, kó bá mi já 9 tí ò lúwo lára. Ó wàá bá mi gún, ó bá mi gún nínú odó tí ó kúnná mọ́ ọṣẹ dúdú. Mo fẹ́ ṣàlàyé rẹ̀ kó yé yín dáadáa, ìyẹn oníkwẹ́sàn òfò oníkwẹ́sàn rédèrèdè. Tẹ́ bá ti gún nínú odó tó kúnná, ẹ wàá bá mi wá ọ̀pọ̀lọ́ ìjókun ńláńlá, ọ̀pọ̀lọ́ àyè, ẹ wàá bá mi gbé sínú ike funfun. Sẹ́rọ́sẹ̀ tẹ́ ẹ gún yìí, ẹ wá bá mi kó ọṣẹ yẹn lé orí ọ̀pọ̀lọ́ yìí nínú ike. Àwọn nǹkan tí máa ń mí lábẹ́ ọṣẹ nù, ẹ̀yìn tán máa ń fi táwọn fọwọ́ náà máa ń lù jìbìtì. Ẹ mọ̀ lọ́sẹ̀ ń mí ọṣẹ ń mí ọṣẹ ń mí, nǹkan tí ń mí lábẹ́ ọṣẹ nìyẹn. Àwọn nǹkan ẹlẹ́mìí là máa ń gbé síbẹ̀. Ọmọ Yorùbá ni gbogbo wa, tó a gbọ́dọ̀ tú àṣírí nǹkan fún ara wa ni. Tó bó ṣe rí nìyẹn. Gbogbo wa lápadà kú gbẹ̀yìn, ikú ni ó pa gbogbo wa gbẹ̀yìn. Nígbà tó ṣe pé o lè ṣe nǹkan fún ara rẹ, bó ni o ṣe ní lù ọ́n jìbìtì níbi àìnílàákàyè tí ń dààmú oníkálukú. Ọmọ Yorùbá ni gbogbo wa, Yorùbá ló léwé tó légbò. Kí lè wá bá mi ṣe síṣẹ́ yìí? Ẹ wàá dè mọ́lẹ̀ fún 9 days. Ẹ dè mọ́lẹ̀ fún 9 days. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, mo yẹ ṣí iṣẹ́ yìí wò. Bó o bá ṣí iṣẹ́ yìí wò, ẹ̀yin tẹ̀ wọ́n jọ, tó bá fẹ́ mọ̀ wípé àṣírí ń bẹ, ògùn wà lóòótọ́, bá mi ṣiṣẹ́ yìí wò. Ìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ o, ìmọ̀ o, torí ẹni tí bá ń fi dàn, irú wọn ni kú tètè máa ń pa kíákíá. Lọ ṣiṣẹ́ yẹn wò. Sí kó tó pé 9 days yẹn. Bóyá iṣẹ́ támọ́dù máa ń fi lẹ́lẹ́bọ̀ yóò confam o, àbí kò confam. Sí iṣẹ́ yẹn wò, kò ní repercussion kankan. Bó bá ní sọ fún yín, èmi ẹ parọ́ tán yẹn, kò ní. Àmọ́ ìgbọràn ó sàn ju ẹbọ irú. Èèwọ̀ rẹ̀ ni wípé má sí kó tó pé 9 days. Bó ṣe rí nìyẹn. Lẹ́yìn 9 days, ó gba owó bí olè. Kọ́ńtíráàtì tí ò tẹ ọwọ́ rẹ mọ́ yẹn, tí ò tẹ ọwọ́ yín ní kọ́pìnì mọ́ yẹn, kò tún ṣẹlẹ̀ fún ọmọ nù gbèsè ayé rẹ̀. Tó bá ti wá fẹ́ mọ wọ iṣẹ́ yìí, ọ wàá mọ ṣe, ọmọ kí ó kí àwọn ìyá mi, ọmọ kì í sí aṣọ sí ibi ọṣẹ yìí wípé ẹ̀yin ní ọ̀pá kí ọ̀là kí alágbogbo dé, ẹ̀yin ní àjẹ̀dọ̀ ẹ̀yin ọmọ bì, arógbáṣọ mọ́ balẹ̀, ẹ̀yin ní òjijì fì í. Ó ṣe àdúrà, ó kì wọ́n dáadáa, ó kì àwọn ọmọ mi inú wọn dùn, ó kì wọ́n sí ara ọṣẹ yẹn. Wọ́n mọ̀ fi wẹ̀, ó wà mọ́ tọrọ gbogbo nǹkan tó bá ti ń fẹ́ lórí. Wọ́n sọ pé ewé àti egbò ni, kò sí àtẹ́lẹwọ́ ọmọ ọlọ́mọ ń bibẹ̀, kò sí agbárí ọmọ ọlọ́mọ ń bẹ, kò sójú ọmọ ọlọ́mọ ń bẹ, ẹ̀yin lérí burúkú èèyàn. Etí méjèèjì sẹ́rí pé kò sí ń bẹ, àtẹ́lẹsẹ̀ kò sí ń bibẹ̀, àwọn kò sí ń bẹ, àtẹ́lẹwọ́ elégèdè kò sí ń bẹ, ẹ̀yin ò sí wín. Bó ṣe rí nìyẹn. Kò jù báyẹn lọ, 2 mẹ́ta lògùn tó bá jẹ́. Ẹ lọ bá mi dán wò nínú ọdún yìí, ó rí tí ẹ ṣe nínú ọdún yìí. Ẹ sọ fẹ́mi Amadu náà pé Amadu wàhálà rẹ̀ ò ní gbé. Bó ṣe rí nìyẹn.